Yorùbá bọ̀ wọ́n ní ọ̀sánjá ọ̀run dọ̀pá àtàǹparí kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ tàkó láì kí. Ó máa ṣe. Thank you. My last person, nínú àwọn ọmọ ẹni tí mi lè fẹ́ pè òun ló close mọ́ jù o. Ok, bàtà ẹ̀kọ́ pé àwọn ọmọ òun ni Innocent Gbọ́dọ̀ Joseph kókò àwọn fún wa níyànjú Innocent súnmọ́ bí. Osmond. Ọmọ mi láti bẹ̀rẹ̀. Ó tọ́ mi. Ó mú mi débi tí ẹ̀rù ti lè bà mí mọ́. Ó wàá padà lẹ́yìn. Tí o bá mọ̀ pé ọ̀gá ẹ̀ ní Osmond wá síbí gbogbo èèyàn ọmọọṣẹ́ pátápátá ẹ wá síbí ẹ jọ̀wọ́ ẹ̀yin kameraman ẹ bá wa sún sí ẹ̀yìn káwọn ọ̀gá wa lè rí wa káwọn èèyàn lè rí wọn ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run. ṣé ìta bá ń sọ̀rọ̀ nípa Osmond òun àkàlẹ́ pé ní wípé ọ̀gá ni lásán is a father is a mentor. Osmond will tell you, I believe in you, I know you can do it. Nígbà tó bá ti rò wípé bí o ti fẹ́ máa relax, Osmond máa sọ I believe in you. He's not just a boss, he's a father to me. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀kọ́ máa wá bọ́lá ní sunkún ìbànújẹ́ náà lágbára Ọlọ́run. Èmi náà kí gbogbo èèyàn tó débi èmi náà ti sunkún because ta ló máa ṣe ta ló ẹjọ́ ẹ jẹ́ kakọ̀ rò ó ta ni irú ẹ fẹ́ ṣẹlẹ̀ sí tí ló máa dùn bọ̀ ká sunkún láti èrè di ọ̀la kó lè jí kò dẹ̀ sí ẹni tó bá dé bus stop ẹ̀ tí ò lè bọ́lẹ̀ so ẹ jẹ́ ká nígbà.